lórí ètò Miliki Expression lè ṣe wá gbogbo ẹ̀yin tí wà nílé Orísun Estate wà bẹ́ẹ̀ ni àti Uptown Lounge and Bar ẹ̀yin náà ti mọ̀ Orísun Estate wà gbogbo bí tá wà wà ní Fọ́ wà ní Ṣímàwá wà ní Ìbàdàn wà ní Bẹ̀jú Lẹ́kì àti wà ní Kòròdú ibi tó bá wù yín ni ibẹ̀ ní kẹ́ ṣe kíni kẹ́ náwó múlẹ̀ yẹn ní kẹ́ mú sí ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ pé ó tẹ máa sọ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta ni kò gbà kólekóle ẹ pé àwọn nọ́mbà tó ń lọ lójú amóhùnmáwòrán yẹn kẹ́ ẹ tètè béèrè kẹ́ ẹ ralẹ̀ kẹ́ donílé ara yín Uptown Lounge and Bar náà ó ń bẹ́ẹ̀ a wà ní nọ́mbà 59 Yàyà Ìbàdàn ẹ fẹ́ gbafẹ́ ni vaṣin lọ inú oṣù fẹ́ láṣẹ wa ẹ sì lè gbé gbogbo àwọn olólùfẹ́ yìí ẹ gbé wọn nìṣó ní Uptown Lounge àlejò wa wọ́n sì ń bẹ́ẹ̀ bí ID gbogbo àwọn ti Nigerian Idol ọ̀gá ẹ̀yin ti bílẹ̀ tẹ́lọ kọ́ bọ́ ṣe kébè ọ̀gá iṣẹ́ gidi what a man can do a woman can do it best best thank you better lẹ́lẹ́mẹ̀yẹ mo gbọ́ gbogbo ìtàn bẹ́ẹ̀ ṣe lọ sínú àgbẹ̀yìn okay ẹ fẹ́ read no mo fẹ́ ṣe agric nursing mo fẹ́ ṣe but along the line mo ṣáà continue pẹ̀lú course yẹn ó tẹ̀ course yẹn wà pa gan. Ó dùn gan. Alágbẹ̀ lọ́ba sẹ́ẹ̀. Bẹ́ẹ̀ lọ́ba bẹ́ẹ̀ no farmer no nation. Púpọ̀ nínú àwọn tí wọ́n wà nílé tá bá wà nílé a kàn máa ń rí reality shows a kàn máa ń enjoy ara wa ni kí n mọ gbogbo pọ̀pọ̀ ṣìṣe tó máa wà nínú in-house kò yé yín kí gan làwọn challenges tẹ́ face nígbà tí ẹ wà nínú ilé ìdíje gangan. Challenges pọ̀ téèyàn bá kọ́ gba tí mo kọ́kọ́ débẹ̀ náà tí mo rí àwọn kan tó ń kọrin àwọn bàbá ohun ẹsẹ̀ mi kọ́kọ́ gbọ̀n lẹ̀ náà pé hero rẹ̀ ẹsẹ̀ mi kọ́kọ́ gbọ̀n lẹ̀ pé àwọn ilé nǹkan wò nínú orin but you know along the line èèyàn máa ṣaragírí náà ni ìwọ náà máa fọ́n pé èmi náà mo rí kọ ẹja jọ máa kọ́ fúnra wa kí ló wá mú yín gọ́gọ́ lọ nínú ilé yẹn kí ló mú yín lọ kí ló mú yín tẹ̀síwájú. Well, I was encouraged. Sorry, mo were encouraged. Okay, by who? Then my parents. Ìyá àbèjì àti bàbá àbèjì. Ẹ má jẹ́ tètè lọ bímọ. Wọ́n ti rájú ṣubú. Okay. Wọ́n gbìyànjú. Wọ́n encourage mi, wọ́n gbàdúrà fún mi àtàwọn ẹ̀gbọ́n mi náà pé mo rí kan náà má jẹ́ kí àyà ẹ̀ já má jẹ́ kí ẹrù bà ẹ́ you know press forward and mo ń ṣe mo dẹ̀ ń kọ́. Ìgbà tó dé stage kan mo kàn rí pé oore ọ̀fẹ́ Ọlọ́run ni. Wow. Pé tí má lọ bẹ̀ tí má lọ ṣe my name is ID. Tẹ̀síwájú. Tó bá máa ń tó time ṣe wọ́n máa ń evict right. Bẹ́ẹ̀ni wọ́n máa ń eviction yẹn. Ó lẹ ọkọ̀ ṣe máa ń pàpà. Funny enough ó kàn máa dà pé mò ń sọ ni tẹ́ bá ka àwọn newspaper ìgbà yẹn wọ́n máa kọ the only contestant that smiles during eviction wọ́n máa rẹ́rìn máa kàn máa rẹ́rìn ẹ̀rín yìí náà ni wọ́n máa rẹ́rìn pé at least tó bá ní ilé tó bá ní ó ti yá ilé ni kò ṣe pé ẹ̀wọ̀n lèèyàn máa lọ láti bẹ̀ ilé lèèyàn máa lọ so there was no fear mo kàn dúró sí i mo pé mo lọ lè ṣá. Ṣé mo wá sọ fún wa pé gbogbo ìgbà tẹ́ wà nínú ilé yẹn kò sí àsìkò kọ́kọ́ tẹ́ máa ní ẹ tiẹ̀ jẹ́ kí n máa lọ lé. Ìgbà míì ó máa súyàn oṣù mẹ́rin la lò nígbà oṣù mẹ́rin gbáko láti February sí June ní Nàìjíríà ó súyàn ó súyàn àdẹ̀rọ̀jẹ̀ ìyá mi dìde. Mo ṣe tẹ̀sẹ̀ kò sóúnjẹ bí oúnjẹ ìyá mi. Ẹ̀dùn ọ̀nà gbogbo àwọn aṣọ tẹ máa ń wọ̀ ọ̀hún tó yẹ pé tẹ́ bá wọ̀ tán báyìí báwo pé yé áńgẹ́lì rè gbogbo àwọn aṣọ yẹn dúró ṣe àtìlẹ́lẹ̀ ti kó lọ ni àbí wọ́n kó fún yín nínú house. Kaṣọ lọ stylist wa tó máa style wa. Okay, wọ́n máa style tó bá dé style tó ṣọ́ ń bùn yín lọ lé ni àbí. No tó bá ti style wa wọ́n á dẹ̀ on style wa. Wọ́n á tún on style yín gbà. So ní kọ́ lọ́lé wọ̀ ní fún yín. Kò lọlé. Okay. A gbé mọ́tò lọlé náà. Ẹ̀wọ̀n yẹn náà nìyẹn ẹ̀wọ̀n bọ̀ bẹ́ẹ̀ bí sọ́lá. Ọjà owó náà ni. Ẹ jọ̀ọ́ báwo lẹ ṣe náwó yẹn? Ó yẹ kó tẹ ọkọ pín sí méjì náà kọ́kọ́ kàn wá sí ọ̀dọ̀ wa. Sọlá wọn kò ti wá wà. Mi ìfẹ́ máa ń pe season 4 lọ ṣe. Tó dáa náà. Mo mọ̀ pé láti invest. Láti gbà ó. Wọ́n ti invest. A lot of water personal debris. Owó yẹn ṣe é gbà tó tọ́ ni cause ẹ máa wọ reality shows mi máa wà. Tẹ́ pé mo forúkọ bo àwọn kan láṣìírí tẹ́ pé fáyà mi ti lọ. Mo win. Ní kọ̀rọ̀ lọ ti sọ fún mi pé ẹ̀bùn tá máa fún ẹ a máa fún ẹ lówó jẹ́ ká gbélé kó tún lè lọ lò ní ibòmí. Jẹ́ pé nǹkan tí wọ́n jẹ yẹn nǹkan tí mo jẹ wọ́n fún mi. A kò present ẹ á fún wọn gbogbo ayé pé òkè o nǹkan tó jẹ leléyìí o.
Nigerian Idol rí bẹ́ẹ̀ mọ́tò mi wà nísàlẹ̀ mo rí proof mo rí Nigerian Idol owó ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ní wọ́n sọ pé ọ̀sán pé ẹ̀kan ṣam wọ́n sọ pé ó lè ṣìgbà tẹ̀sẹ̀ kọ́kọ́ gba owó yẹn ṣé irú owó tẹ kọ́kọ́ gbà yẹn ṣé ti ní irú owó tó ju owó yẹn rí àbẹ first time ẹ kọ́kọ́ máa rí irú owó yẹn owó ìṣáà ní Àyìnkẹ́ ló lè jẹ́ gbà yẹn náà 1.5 million 1.5 million péré kẹ́rẹ́ pé kò sí wàhálà ṣé ẹ ti ní irú owó yẹn rí nínú àkáǹtì yín ṣé irú owó 1.5 million ṣó ti tẹ̀yìn lọ́wọ́ àbí first time tẹ máa rí irú owó yẹn nìyẹn. a dúpẹ́ lọ́wọ́ náà àgbẹ̀ ní mí mo ti ń ṣe iṣẹ́ àgbẹ̀ tipẹ́ o kí n tó parí school ṣe àgbẹ̀ yẹn ti wá fetch iye tó tó yẹn fún yín. kò ń ṣe really àgbẹ̀ mo máa ń ta ọjà náà and all that so well God has been faithful. Ìgbà tí wàá kọ́kọ́ gbọ́ 1.5 million. Nígbà yẹn tí ò sí tó jẹ́ bí aláwí ló láláwí gbà yẹn mo ń gba aláwí gbà yẹn bí 18 kìíní kan àbí 18,000 to 1.5. Àwọn ọ̀nà báyìí ni difference yẹn. Bó ló ṣe rí lọ́kàn yín? Inú mi dùn. Kí ló kọ́kọ́ sọ sí yín lórí? Yéè mo fẹ́ raṣọ bàtà. No kò dé wá ń ṣaṣọ bàtà o. Kan tó kọ́kọ́ sọ sí mi lọ́kàn yẹn ẹ jẹ́ kó wà ní ọkàn mi bẹ́ẹ̀. Torí táwọn náà bá tẹ̀ máa win 10.5 million. Àwọn náà náà ti pé kìgbà táìdì kọ́kọ́ jẹ tẹ̀kọ́ tó sọ sí lọ́kàn rẹ̀ á lè wà sórí mi náà kókè nǹkan tèmi náà fẹ́rẹ̀. Nǹkan tó kọ́kọ́ sọ sí mi lọ́kàn mi ì ní sọ but nǹkan tí mo kọ́kọ́ ṣe mo kọ́kọ́ sọ ìdá mẹ́wàá. Wow. As a true Christian mo sọ ìdá mẹ́wàá. Ẹ̀dẹ̀ tọ́jú ìyá bèjì. Àti bàbá bèjì àti àyàgbìyànjú bíntín. Àwọn èèyàn tẹ máa ń sọ ní gbogbo àwọn ní pé wọ́n máa ń ṣe èrú dáadáa ní gbogbo àwọn ìdíje báyìí. Ǹjẹ́ ẹ̀yin lọ́rọ̀ sọ sí irú ìbéèrè yìí? Sorry, èrú dáadáa yẹn. Àwọn èrú wípé tí a bá bẹ̀rẹ̀ kó win ni o wọ́n lè má gbé mọ̀yànmọ̀yàn. Well, Nigerian Idol ò rí bẹ́ẹ̀ torí competition yẹn voting ni so àwa contestants la mọ bá ṣe canvas fún vote àwọn family wa náà wọ́n try wọ́n gbìyànjú o àwọn church náà wọ́n try then téèyàn bá ń ṣe dáadáa ní competition tó bá kọrin dáadáa tó bá jó dáadáa àwọn èèyàn kò máa love ẹ wọ́n máa like ẹ wọ́n máa vote fún ẹ vote ju 1 vote 5 votes nǹkan vote náà ni so voting ni kò ṣe pé it was ìbẹ̀rẹ̀ àti ìbẹ̀rẹ̀ ló jẹ́ pé àwọn judges kọ́kọ́ choose but ìgbà tó dé top 30 náà bẹ̀rẹ̀ sí ní vote náà fi mú winner. ẹ máa ṣe máa ráwọn ẹlòmítàn máa sọ pé àìrọ́ ni wọ́n ṣòjòrò nu vote yẹn dáadáa èmi lè yẹ kí n win o bóyá ìkan lára wọn ti mọ àwọn judges yẹn rí ni o kìnnìkan wọ́n ti sọ pé nínú ilé gan wọ́n máa ń bóyá kọ́ gbé súnmọ́ àwọn judges pé ok èmi ni kẹ́ mú èmi ni mo Well, mi ò lè sọ fún other competitions but for Nigerian Idol kò rí bẹ́ẹ̀. It was no kò rí bẹ́ẹ̀ ayédà ìgbà kan ó tó bí oṣù méjì àárí òrùn sójú rárá báyìí. ṣé gbogbo wákàtí tẹ́ máa wà ṣé gbogbo wákàtí tẹ́ ń lò nínú ilé lọ fi ń wà wá ní ojú amóhùnmáwòrán. ó tọ́ ni. no nǹkan tó wà ń bẹ̀ ni pé tá bá ti jí lọ studio ní 5:30 ó lè jẹ́ bíi 2 òru la máa ṣẹ̀ṣẹ̀ padà sí house tá à ní mẹ́sẹ̀ síta inú studio ní rọrùn báyìí níta fún bíi 2 months ìgbà kan wà tó jẹ́ pé àti ẹ̀rọ òrùn rárá so time àti lọ familiarize pẹ̀lú àwọn judges or anything wọn ò jẹ́ kí n wá all the time tó jẹ́ pé bí eviction show àti performance nìkan náà máa wá fún and that's twice ní ọ̀sẹ̀ kan. tẹ́bà wá ráyè àwọn judges ọkùnrin máa wà nílé náà material ẹlòmíì gan tó bá ti 4 good months ayé fífẹ́ ayé fífẹ́ 4 good months ìbẹ̀rẹ̀ tí máa máa rí Òbúsọ́lá máa gbọ́ òbí tó ti kọ́kọ́ máa bẹ̀rẹ̀ rí o ok mi àti bọ́bọ́ yà ti wá wẹ̀rẹ̀ bọ́bọ́ yìí dẹ̀ cute ó dẹ̀ kọrin dáadáa last week you know how many nominees okay ohun ẹ̀ tó gan àbí bọ́bọ́ yẹn dẹ̀ cute ó dẹ̀ fẹ́ nínú ilé yẹn ẹni lẹ́pẹ́ yẹn rí 24/7 àti wà wọn òdíje bẹ́ẹ̀ tó yẹ pé nínú ilé gan máa fẹ́ra wọn ẹ̀dẹ́ ká forúkọ bọ̀ wọn láti ẹ̀rẹ́ ni tẹ́ kú fún nínú ilé yẹn ni 4 good months. Well, mi ò réyàn. Ẹ̀dẹ̀ mi ti nítorí pé àwọn olólùfẹ́ nílé àwọn olólùfẹ́ yà pa. Well, kò sẹ́ni kankan èmi mo dàgbà jù ní house. Nígbà Nigerian Idol so màá máa ta sí àwọn àbúrò mi àbá kí ló lè dé 24 bí o dáadáa tó ní àdẹ̀rẹ̀ àwọn èèyàn tó kórùngbọ̀n hánú bẹ̀ so ó ṣe dáadáa kó neat káyà kó brush kó sleeve. nísìnyí tí ẹ ti ṣe àṣeyọrí tí ẹ ti ṣàṣeyege tí ẹ ti jáde síta gbangba báyìí tí gbogbo ayé ti ń pé òkè o bundle of talent lélẹ́yìí o kí gan lẹ ní fún àwọn èèyàn tí ẹ bá fẹ́ kọrin
nísìn níbo gangan lẹ́yìn fẹ́ yàbàrà sí ṣé ibi gospel ni àbí hip hop. well èmi jẹ́ nìkan tí ò believe pé nǹkan kan wà bíi gospel music secular music èmi ò gbàgbọ́ nínú yẹn orin lórin jẹ́ tórin bá ti make sense tó ti dùn sétí kò ń ṣèlú lásán ìlú máa dùn definitely but kórin dùn kórin make sense kórin nítumọ̀ ìtumọ̀ tó jinlẹ̀ tàtà tó àti orin téèyàn máa gbọ́ tó máa jókòó tó wà pé orin rèé ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ nìyẹn so irú nǹkan tèmi lé nìyẹn èmi ò jókòó ti pé mo lè kọrin fọ́lọ́run ṣẹ́yìn wa ẹ ti join choir ti choir member ṣe ni mi gbogbo wa náà máa ní choir ni mo ti jáde o choir ni mo ti jáde o choir member ṣe ni mi o mo ṣe kọrin bíi 2 Sundays ago ní church ẹ sì ṣiṣẹ́ fọ́lọ́run mo ṣe ṣiṣẹ́ fọ́lọ́run ẹni pé ẹ̀yin ò believe nínú pé ká kọrin bí a gospel tàbí ká kọ hip hop pé ìkan lórin tó bá ṣáà ti dùn àmọ́ nísìnyí ayé ò fẹ́ bẹ́ẹ̀ mọ́ kí gbogbo ẹ ti máa dún gbas ẹ fẹ́ gbọ́ pa ẹ má jẹ́ akọrin àwọn tá yìí o báwo kan lẹ ṣe fẹ́ wọlé torí owó ló bá dé o. well ó tọ́ ni mi ò restrict ara mi sí nǹkan kan mo ò sọ pé mo máa kọ Christian music nìkan o pé àpàlà hip hop nìkan ni mo fẹ́ kọ or reggae èmi máa ń porin tèmi ní jọlọ. Jollof music. Maggi wà ńbẹ̀. Gbogbo ẹ̀ ló wà àlùbọ́ ginger garlic. Ìdè inside everything ló wà nù ẹ̀ so R&B mò ń kọ. Hip hop ẹ má bá mi lé. Reggae mò ń kọ reggae. Club banger mò ń kọ. Inspirational song mò ń kọ. Bí spirit mi ṣe lead ni mo ṣe ń kọrin. Èmi ò sọ pé mò ń kọ R&B nìkan, mò ń kọ hip hop nìkan. So ká ṣídìí ká ṣe lè ká ṣe yẹn ká ṣe gbàgbós kó máa dún gbogbogbò kó máa ṣíra kó máa ṣe pé ṣé ẹ̀yin fẹ́ wọnú bẹ̀ ní abẹ́ òun. Well èmi ò believe pé spirit tèmi máa lead lọ sí ọ̀nà bẹ́ẹ̀. Wọ́n ní pé àwọn ò believe pé spirit àwọn máa lead lọ síbẹ̀ ọ̀rọ̀ sì bá tá a bá bá àlejò wa sọ àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká dókè lọ tá a bá padà dé dandan ni kí ètò kó tẹ̀síwájú à ń bọ̀.